ọjọ́ birthday mi ní láti ẹnu dẹrù wá síta pé ká máa lọ pé tí ìyá mi bá kúrò ilé òkú ẹ̀ làwọn fámìlì ẹ̀ máa wá gbé. ìwọ ní ìyá rẹ ló kẹrù. ìyá mi kọ́ ló kẹrù ẹ̀yìn ojú wọn mo ṣe ń sọ yìí sá wọ́n sọ pé tí ó bá kúrò lé ní ọjọ́ yẹn kókó ẹ̀ làwọn ẹbí ẹ̀ máa wá gbé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mo sọ pé àwọn kan sọ pé àwọn làwọn bí wa ní pé mi ò kàwọn láti bàbá. ẹ̀ṣẹ̀ ní tó ń sọ yẹn rọ burúkú. kì í ṣe ẹ̀ṣẹ̀ sà cause òbí tó wà tí ò mọ bí ọmọ ṣe ń jẹ bí ọmọ ṣe ń bọ ọmọ ṣe ń sọ bá mi ò kà sí bàbá. ẹjọ sà bàbá ẹjọ. mi ò kà sí bàbá olóòtú sà ṣé mo lè béèrè ọ̀rọ̀ kan sà tó bá mi béèrè lọ́wọ́ wọn sà. ẹ bá mi béèrè pé ilé ìwé ni mo ń lọ level wo ni mo wà ń bẹ̀ èlé lówó sùn mi lọ́wọ́ mi. lọ́wọ́ bàbá rẹ. àárọ̀ ọjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tán sọ pé ó ń gbé wa lọ sí station ni mo sọ pé ìyá mi ṣaláìsí. ta ló gbé yín lọ station. ṣé lẹ́yìn ìgbà tí ìyá yín kú tán ni bàbá yín gbé yín lọ. ọjọ́ gọ̀gọ̀ tí ìyá wa kú náà pẹ̀lú parí sí màtẹ̀gbọ́n. lọ́jọ́ kejì tí ìyá yín kú. ọjọ́ kejì gbọ̀ngàn ọjọ́ tí mo ṣe gbọ́ pé ìyá mi kú. náà arrest wa àti ẹ̀gbọ́n rẹ lọ ságọ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá àti ibo kí wọ́n lè ṣe fọlọ́pàá. èyí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé òun ṣe àkọ́kọ́ tó ti ń lu Jídé lélẹ̀. ta ló ń lu Jídé. ìfẹ́ ti lu Jídé náà àwọn kéèsì ẹ ti wà láwọn ibì kan. ọmọ wọn. bẹ́ẹ̀ ni. olùbàbá ẹ. bẹ́ẹ̀ ni. mo ń bọ̀ sà. bẹ́ẹ̀ ni. ìyá rẹ àti bàbá rẹ wọ́n ń jà ó sì gbé lẹ́yìn bàbá rẹ lẹ́yìn ìyá rẹ nígbà tó yẹ kó wá gbogbo ọ̀nà láti parí ìjà láàrin àwọn méjèèjì. olóòtú. ò parí ẹ ìyá ti wá kú báyìí ò tún dá sí bàbá rẹ ṣé bẹ́ẹ̀ ṣe máa lò lọ rèé. olóòtú mo ti parí ìjà mi ò parí ìjà láàrin bàbá àti ìyá mi mo parí ìjà mi ò parí ìjà mi kì í ṣe 6 méjì 8 mo parí ìjà débi pé àwọn ẹbí ìyá mi tún kọ̀yìn sí mi. pé kí ni. nítorí pé ó tó táìmù kan torí ìyá tí bàbá yìí máa fi ń jẹ ìyá mi àwọn ẹbí kan kúrò pé kán fi bẹ̀lẹ̀ nígbà tí àyẹ̀ pọ̀ jù. èmi ni mo dúró pé mi ò fẹ́ kí ìyá mi fi lé bàbá mi sílẹ̀ ìgbà tí àyẹ̀ wá pọ̀ jù lèmi fúnra mi gan fi lélẹ̀ fún wọn pé ìyá ìfipọ̀ lèmi fúnra mi gan kókó lèmi fi lélẹ̀ fún wọn. wọ́n ní ìyá rẹ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà kó mọ́ra wọn ṣé wọ́n ṣe gbọ́ òkùnkùn ni. èmi ò ṣe gbọ́ òkùnkùn ọtí ni ìyá mi tàbí. wọ́n ní àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn ọmọ gànfẹ́ táwọn ọlọ́pàá máa ń wá káàkiri pé àwọn ọmọ líle wọ́n lò ní ìyá rẹ kó sọ́dọ̀ tí wọ́n kọ́. olóòtú ẹ mọ̀ pé èèyàn tó bá ń ta ọtí kò sí èèyàn tí ò lè wá mú nǹkan bẹ̀ so ìyá mi ò kọ́ ẹ̀yìn bọ̀ sí àwọn lẹ́yìn pé àwọn kọ́sọ́mù àwọn tó wá ra nǹkan láì ti ra kankan lọ. ẹ̀wọ̀n lọ́lọ́pàá máa ń wá arrest àwọn èèyàn lọ́dọ̀ ìyá rẹ̀. ọlọ́pàá arrest mi lọ́dọ̀ ìyá mi. ṣé ìgbà tí ìyá rẹ̀ ti wá kú báyìí torí mo sì ó dìde ó sì tún padà wá tí ìyá rẹ̀ ti wá kú báyìí ṣé bí ìwà àti bàbá rẹ̀ ó ṣe máa lò lọ nìyí tẹ́lẹ̀ bára yín sọ̀rọ̀. olóòtú bàbá fúnra ló gbé àwọn ọmọ lọ kóòtù lọ́dẹ̀ sọ ní kóòtù pé àwọn kan ló bí wa. kóòtù àbágọ̀ ọlọ́pàá. kóòtù wo. family court. lọ́dún wo. human rights. ṣé human rights àbí court. human rights wọ́n gbé yín lọ wọ́n ti dé kóòtù. ṣé kí ni wọ́n sọ wípé àwọn kọ́ ni wọ́n sọ pé àwọn kọ́ làwọn bí yín. àwọn fúnra ló fẹ́ àwọn sọ́yìn bẹ̀. ẹ̀yin mélòó. kí ni wọ́n ní kí wọ́n ṣe ní human rights yẹn. àwọn náà ló gbé wa lọ kóòtù àwọn ló gbé wa lọ human rights àwọn fúnra ló gbé wa lọ. bàtí kí wà ní wọ́n dá lẹ́jọ́ fún yín ní human rights. àwọn náà ló jẹ̀bi bọ́m̀bẹ̀. àmọ́ ṣé ó ti wà nínú àkọọ́lẹ̀ báyìí pé ẹ̀yin kọ́ lẹ bí wọn náà bí yín lọ́hùn. nǹkan tó ń fẹ́ràn àwọn sọ náà nìyẹn àwọn ló sọ náà pé àwọn kọ́ ló bí wa. sórí ẹlẹ́yìn náà wàá dúró lé lórí. olóòtú èmi ò dúró lórí ẹ̀ o gbogbo nǹkan lé ayé ọwọ́ náà ló wà. báwo ló ṣe wá rò pé àlàáfíà ó jọba láàrin àwọn àbúrò rẹ̀ àti bàbá rẹ̀ báyìí. olóòtú ṣe ẹni ayẹ́kẹ́ àwọn èèyàn tí àgbàlagbà ẹjẹ́ kan tú àwọn ṣe. dáàdi yín tún àwọn ṣe ọ̀dà dìde náà ṣàbúrò rẹ̀ rè last daughter mi ní fẹ́ kó sọ̀rọ̀ ní tiẹ̀ ẹ̀jẹ̀ kẹ́gbọ́n rẹ̀ ètò àbó dandan ó fẹ́ sọ̀rọ̀ ok ó dá máa bọ̀. arábìnrin kalẹ̀ o bàbá yìí sì bí àwọn ọmọ tó rẹwà báyìí o kò sì yẹ kí lè yín rí báyìí o kalẹ̀ o jọ sọ̀rọ̀ sókè díẹ̀ kí ló kọ rẹ wo bàbá tó dúró yìí báwọn ṣe jẹ́ sí ọ jọ gbóhùn sókè dáadáa mo mọ̀ pé o sì ń sáró ìyá rẹ Ọlọ́run ó foríjì wọn yóò tẹ́ wọn sáfẹ́fẹ́ rere àwọn ọmọ bí ọ kí ló wá dé tó fi faṣọ ya mọ́ bàbá rẹ lára torí wọ́n máa ṣọ yẹn wá bí wọ́n ní wọ́n ló yá. mi ò faṣọ ya mọ́ wọn lára. báwo ló ṣe jẹ́ ká ló bẹ́ẹ̀ fa ya mọ́ wọn lára. ṣe rí ọjọ́ tí ọ̀rọ̀ ikú mọ́ mi ṣẹlẹ̀ mo wà ní sùn mo ṣe exam lọ́wọ́ kódà ọjọ́ tí mo parí exam lọ́wọ́ sùn lọ́wọ́ yẹn ṣẹlẹ̀ mi ò gbọ́ sí ẹ̀gbọ́n mi kàn fi mí pé kí n máa bọ̀ ládùn mọ̀ sàn kankan tó ṣẹlẹ̀ fún mi. àárọ̀ ọjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kọ̀ọ̀kan tán sọ pé ó ń gbé wa lọ sí station ni mo sọ pé ìyá mi ṣaláìsí. ta ló gbé yín lọ station. ṣé lẹ́yìn ìgbà tí ìyá yín kú tán ni bàbá yín gbé yín lọ. ọjọ́ gọ̀gọ̀ tí ìyá wa kú náà pẹ̀lú parí sí màtẹ̀gbọ́n. lọ́jọ́ kejì tí ìyá yín kú. ọjọ́ kejì gbọ̀ngàn ọjọ́ tí mo ṣe gbọ́ pé ìyá mi kú. náà arrest wa àti ẹ̀gbọ́n rẹ lọ ságọ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá àti ibo kí wọ́n lè ṣe fọlọ́pàá. bí wọ́n ṣe pè wá bẹ́ẹ̀ mi ṣe gbọ́ ọjọ́ tí mo dọ́dọ̀ ẹ̀gbọ́n mi transfer sọ fún mi pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí mọ́ mi I was in grief I don't know how to react because láti ilẹ̀ mímọ́ mi nìkan ni mo mọ̀ àwọn náà tọ́ mi débi tí mo dé kó tó ti pọ́n wọn kú. irọ́ mo bọ̀ láti ilẹ̀ ìyá rẹ ló mọ̀
bẹ́ẹ̀ sà. bíi ti báwo bó ló ń gbé ọ̀dọ̀ wọn gbé dàgbà. Ọ̀dọ̀ wọn. pé àwọn méjèèjì separate. ó ti tọ́dún wo tí bàbá àti ìyá rẹ̀ ti separate báyìí. ó ti lé lọ́dún kan. ok báwo ló ṣe wá possible kó jẹ́ pé ìyá rẹ̀ ló mọ ọmọ bàbá rẹ̀. ó possible kí wọ́n wà life nínú life wa kọ́ dẹ̀ tó má same day at the same time. ọ̀rọ̀ tó ń sọ yẹn le o Yes, ó I possible kí It's sọmọ pé alive. ó máa lọ́kọ o mo mọ̀ ó dẹ̀ máa bímọ bẹ́ẹ̀ sà. ọ̀rọ̀ tó ń sọ yẹn ó heavy Yes. ó possible kí ó possible kí kíni ṣe kíni kéèyàn wà kán wà life kẹ́ máa rí wọn kán dẹ̀ máa present in life yìí sà. yẹn ó possible kéèyàn wà kán máa wò yàn pé ó wà láyé ṣùgbọ́n kó má sí láyé nítumọ̀ tó ń sọ yìí o bẹ́ẹ̀ sà. ohun tó ń sọ yìí báyìí pé bàbá rẹ̀ wà bí aláìsí mi ò ní sọ bẹ́ẹ̀ yìí ṣe sọ yìí. ó ṣe yé mi sí ni o bọ̀ mo mọ̀ wọ́n ó pa àwọn ní bàbá mi ṣùgbọ́n ṣùgbọ́n wọn ò ṣe ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí bàbá mi. kí ló ṣẹlẹ̀ gbogbo bẹ́ẹ̀rẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ kò sáwọn ẹ̀gbọ́n mi lé èmi mo wà ní pẹ̀lú wọn torí mo ṣe tánpọ́lì ní 2023 mo wá padà wá sílé pé mo máa fẹ́ padà lọ sí school that period tí mo fi ṣe tán school kí n fi wà nílé tí mo máa gbé gbalé síta ìgbà tọ́rọ̀ yìí máa ṣẹlẹ̀ kò sáwọn ẹ̀gbọ́n mi lé mi mo wà pẹ̀lú èmi àti mọ́mì nìkan lọ́jọ́ wà nílé ìgbà tọ́rọ̀ yìí dẹ̀ máa ṣẹlẹ̀ tíjà máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ìjà yẹn le tó extent pé ẹ sọ fún mọ́mì pé wọn ò bí wọn dákọ́ dáná nílé ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti ń ṣiṣẹ́ ni mọ́mì máa pè pé kọ́ńjọ tó bá ti dáná kọfí oúnjẹ sílẹ̀ dè mí tí mo máa jẹ máa ṣiṣẹ́ tán bí iṣẹ́ máa jọ ìyàwó ọ̀gá mi kí n ṣe máa jẹun lọ́dọ̀ wọn wọ́n máa bó oúnjẹ sínú tékèrè tí màá gbé fún mọ́mì ilé kan jẹ ẹ máa sọ fún wọn pé tẹ bá rí pé wọ́n dáná ẹ máa dáná wọ́n dẹ̀ máa dáná náà sọ yìí. ṣé bàbá rẹ̀ níyàwó mi ni not that I know of wọn ò fẹ́ ìyàwó mi wá ilé at least nígbà táwa bíbẹ̀. kí ló ń fàjà láàrin mọ́mí àti dádì ẹ̀ Thank you, sir. ìgbà tọ́rọ̀ yẹn máa kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ní ṣíṣe ní family ọ̀dà àwọn mọ́mí ó máa require pé kí mọ́mí travel àti ilẹ̀ lélẹ̀ tí wọ́n bá ti fẹ́ travel bẹ́ẹ̀ tó bá fẹ́ fi wá sílẹ̀ pẹ̀lú wọn wọ́n máa ra fún stuff sílé wọn àti odò wọn ṣe everything ká lè jẹun pẹ̀lú ọmọ ìròyìn tí bàbá wa jẹ́ so lílọ tí mọ́mí wa fẹ́ lọ last week yẹn wọ́pọ̀ lọ́wọ́ ogun wọn ní mọ̀tì dání wọ́n kọ́ manage ara wọn lọ ní in fact aṣọ́gun tó ń ra family tán fi ṣe party yẹn wọn rí capacity àti ràǹgbà yẹn aṣọ létan ní sílé ni wọ́n lò so mo rò pé bó ṣe lọ yẹn ni wá bí wọn nú pé ló bí dáàdì nú pé wọ́n sọ pé kò sówó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ ṣe party fún wọn ra aṣọ wọn ṣe everything gbogbo àti mọ́mí máa dé ni ìbòsínú yẹn fi bẹ̀rẹ̀ mo rò pé bọ́ọ̀rọ̀ iṣẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ́ láàrin àwọn méjèèjì torí tó bá ti ń jà mí láìkè máa dá sí wọ́n mọ̀ mí àwọn fúnra wọn lélẹ̀ wọ́n mọ̀ mí ìdá sọ̀rọ̀ kò sí bá ṣe lè pariwo tó kọ́ wọ́n jà wọ́n ṣe é ní tèmi dá sí. ṣé ìjà kan yọ kúkú mọ́ra wọn àbí kankan máa sọ̀rọ̀ tó máa yọ àdá pé àwọn máa bẹ́ orí wọn sílẹ̀ ní sà. tani dájú ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti gbé petrol síta fáwọn máa dáná sí àmì tó ṣe fáwọn aládùúgbò ló wá gba petrol lọ́wọ́ wọn. gbogbo ayé máa ń gbọ́ ẹ báyìí bẹ́ẹ̀ sẹ́ lè lọ sádùúgbò kẹ́ lọ ṣe investigation náà láyé sẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn ojú wọn bó ṣe sọ nípa lọ́wọ́ wọn. mo ń gbọ́ ẹ so bí ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì ní ìdásí at first so àwákọ̀ ti ṣeré pé bóyá normal issue tán jọ máa ní tẹ́lẹ̀ tán máa sọ́ọ̀tì láàrin ara wọn ní gbẹgbà tó ti yàtọ̀ tí wọ́n dé pé mọ́mí gbọdọ̀ dáná nílé ẹ ti bedroom ẹ sọ pé bedroom táwọn student ń lò nìkan máa lò kó wọn lẹ́tọ̀ọ́ sí bedroom tí ó yẹ káwọn fúnra máa bá yín lò ẹ ti bedroom tẹ́ bá ti lò tẹ́ máa ti bedroom ìlú ẹ lọ gbogbo yẹn ṣàṣẹlẹ̀ mọ́mí ṣàṣọ pé kí n má pa àwọn mọ́mí pé kí n má sọ fún wọn pé nǹkan tó bá ṣẹlẹ̀ pọ̀ sí ni pé káwọn má sọ ẹni tí káwọn máa ní sùúrù fún wọn ti time around gbogbo ọ̀rọ̀ yẹn gbogbo throughout me mọ́mí ò lè dáná nílé àlè dáná nílé tí mọ́mí bá dáná tó bá jàjà dáná nígbà tí dájú bá sí nílé wọ́n máa kó gbogbo ẹrù tó wà ní fíríjì wọn sílẹ̀ wọ́n máa gbé oúnjẹ yẹn sísàlẹ̀ pátápátá wọn kó ẹrù lé lórí kọ́ máa bá mi kó wọn dáná bàrà tí dájú bá dẹ̀ ti dé kí ló sọ yìí tí mọ́mí bá dáná nígbà tí ó bá sí wọn lé gbogbo wọn kàn rọ́ọ̀ṣì pé kan dáná pé at least wọ́n ṣáà máa jẹun mọ́mí máa mú gàrí 2 days straight ọjọ́ mẹ́ta direct ló máa fi mú gàrí pé lórí pé wọ́n ní pé wọn gbọdọ̀ dáná nílé tẹ́ bá máa jàjà dáná pé wọ́n kọ̀ sáré sí rice mọ́mí máa kó gbogbo ẹ̀ tó bá ṣẹ́kù pé mo máa fẹ́ lọ sí ibiṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì mọ́mí máa kó gbogbo ẹja tó wà ní fíríjì wọn sílẹ̀ wọ́n á gbé yòókù sísàlẹ̀ pátápátá wọn máa kó ọjà lé lórí. orí pé bàbá rẹ ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ sá pé wọn gbọ́dọ̀ mọ̀ padà nínú ilé tó bá ti wá di pé ó ti ń tóbi 8 bẹ́ẹ̀ mọ́mí àti ṣọ́ọ̀bù á máa wá wọlé kí n máa wo fíìmù lọ́wọ́ sá kó tó di pé agbọ́ mọ́tò wọn sáǹdì mọ́tò wọn ta mọ́mí máa sọ fún mi pé kí n jọ torí ọlọ́kẹ́ ipa fún báwọn òfin kọ́ mi pé àti sùn torí wọn máa bá wa fa wàhálà wọn jù mí. pé ẹ ṣe ń wo fíìmù kí n máa tẹ fóònù lọ́wọ́ àbí mo ń wo fíìmù lọ́wọ́ mọ́mí máa sọ fún mi pé kí n jọ torí ọlọ́kẹ́. ẹ bóyá wọn fẹ́ kó kàwé bóyá wọn fẹ́ kó máa kàwé lásìkò tó wo fíìmù. ọ̀rọ̀ èèyàn tí bàbá mi jẹ́ ni sá even with that pẹ̀lú pé bọ́ ṣe avoid wọn tó wọn ò fi wá lọ́rùn sílẹ̀. ẹ bóyá wọn fẹ́ kéèyàn mọ jẹ èèyàn ni wọ́n ṣe ní tọ́ba ọ̀fẹ́ fẹ́ bá ká jẹ́ fíìmù. èèyàn gbogbo wa lámọ ipa tóbi máa ń kó lórí pé kọ́mọ lè jẹ́ èèyàn kó ṣe bí kọ́ máa ní wá lára sá. It was worst very bad ọjọ́ birthday mi ní last year náà dẹrù wá síta pé ká máa lọ pé tí ìyá mi bá kúrò ní òkú ẹ̀ làwọn family ẹ̀ máa wá gbé. ìwọ́n ní ìyá rẹ ló kẹrù. ìyá mi kọ́ ló kẹrù ẹ̀yìn ojú wọn mo ṣe ń sọ yìí sá wọ́n sọ pé tí ó bá kúrò lé ní ọjọ́ yẹn kó òkú ẹ̀ làwọn ẹbí ẹ̀ máa wá gbé. wọ́n láwọn ò sí nílé ìgbà táwọn ò fi délé àwọn ò mọ̀ pé wọ́n ti kẹrù gan làwọn wá tiẹ̀ lọ rágàdàgodo tí wọ́n fi sẹ́nu ọ̀nà ìgbà tí wọ́n fi jáná wá rí pé ìyá yín ti kẹrù lọ àwọn ò sì mọ ibi tí ìyá yín wà wọ́n láwọn sì ti gbìyànjú kọ́rọ̀ yìí ó parí wọ́n ti bẹ̀bẹ̀ àwọn fámìlì. sá àwọn náà sọ pé tí ìyá mi ò bá kúrò lé òkú ẹ̀ làwọn ẹbí ẹ̀ máa wá gbé. ọmọ yìí ó mọ̀ lọ́kọ bẹ́ẹ̀ sá ó sì bí ọmọ tiẹ̀. I know what I'm saying. I know what I'm saying. ṣé bàbá yín wá lè burú bíi kìnìún tó bẹ́ẹ̀ ni. tó bá ní kọ́ta lè fi kọ́ lè fẹ́ nǹkan tó ju kí ni ó sá. ó dáa irú kú wo ló pa ìyá rẹ̀. èmi wà sún gbàtọ́ rẹ̀ ṣẹlẹ̀ ni mọ́ mi travel èmi náà wà sún
but before kọ́rọ̀ yẹn tó ṣẹlẹ̀ láti wọ́n ṣe sọ̀rọ̀ at least 2 days before video call kò sẹ́ni tí tó ṣe wọn orí òfò kó tó wá di pé wọ́n dédé pè mí pé èmi máa bọ̀ nílé pàtó máa dé náà sọ pé mo mi ṣaláì sí. kí ni wọ́n wá fura sí pípa wọn. ìyẹn làwa mọ̀ sá. bàbá yín ní ikú tó pàyà yín wọ́wọ́ ẹ̀yin ọmọ ní ká ti béèrè. tábà máa jẹ́ anybody mọ́ I think it should be him. pé tábà máa jẹ́ anybody mọ́ àwọn ló yẹ kó jẹ́. ìyẹn bàbá rẹ̀. Bẹ́ẹ̀ sà. mo tún gbọ́ nǹkan kan bì kan àwọn kan tún lébi ló pàyà yín kú. ìyá wa lè má ní mọ́ọ̀tì o ṣùgbọ́n bàtà wà lọ́dún wọn ìgbè fún pé ṣọ́ọ̀bù látàrọ̀ òun nípa anything àwa délé àlùmárẹ̀ anything jẹ́ kó ṣe pé bóyá nǹkan ta ní sílé la fẹ́ manage ó tó rònú. ó ní ọjọ́ kejì tí ìyá rẹ̀ kú bàbá yín fọlọ́pàá mú ẹ̀yin ọmọ. Bẹ́ẹ̀ sà. kí ni wọ́n ẹ̀sùn yín tí wọ́n fi fọlọ́pàá mú yín. wọ́n sọ pé èmi àtẹ̀gbọ́n mi fẹ́ nu àwọn ẹ̀pọ̀ àwa ń dúkùkù lájà máa wọn pé yes ọjọ́ yẹn ló fi fa àwọn láṣọ yá mi yẹn. ìfà wọn láṣẹ yẹn sà mi ìfẹ́ ọwọ́ kàn mí ìdí aṣọ ìdúkòkù lájà yẹn ẹ̀ ń sọ fún wọn pé àwọn ló pa yẹn bàyá yín àná. sọ bẹ́ẹ̀ fún wọn sà. kí ló wá lè fàjà bàbá yín gbà tí ìyàwó wọn kú tí ìyá tí yín náà kú nígbà tí wọn bá ṣe èèyàn tí wọn bá téèyàn bá jẹ́ dègbòlugi ó lè dédé sọ wípé òun fẹ́ lọ fọlọ́pàá àwọn tó bí tí àwọn ṣẹ̀ṣẹ̀ kú sílẹ̀ yóò ní nǹkan kan. ṣé mo sọ fún yín pé ọjọ́ kejì ọjọ́ yẹn mo ṣe gbọ́ pé ìyá mi ṣaláìsí mo kàn wá lọ́dọ̀ ọ̀dẹ̀gbọ́n mi ni mo wà tí first born wa ti kú wá láti ibi tó wà. ẹ̀gbọ́n rẹ wo ìbọn níbi ni ló ń wà. inú ogun ṣe first born wa. òkè ṣẹ́gbọ́n rẹ lélẹ́yìí. yes but cousin bọ̀dọ̀ wa ló gbé dàgbà ṣá láti kékeré so di èèyàn tí mo tẹ̀lé gangan tó fi mi tẹ̀lé òun wà ní school at that time Ìkẹrẹ ló wà pẹ̀lú bẹ́ẹ̀sì Ìkẹrẹ lòun ti ń lọ school so àwọn ṣáà wà lé wá bá mi ní ọ̀dẹ̀gbọ́n wa yẹn náà wá pò wá pé ká lọ sí ẹ̀yìn fẹ́ bẹ́ẹ̀ pé ká lọ bá bẹ̀rẹ̀ fún wọn pé wọn pé ibi tán fẹ́ sí mọ́mì sí pé bílálẹ̀ sí wọn sí pé wọ́n sọ pé ẹ̀yìn wíńdò wọn lẹ́gbẹ̀ẹ́ sọ́kèwé nìkan sí wọn sí. a ló sọ bẹ́ẹ̀. ìyẹn dáàdì sá. gbẹ̀yìn wíńdò. ẹ̀yìn wíńdò wọn ìgbẹ́ sọ́kèwé ló dẹ̀ wá wọ́n sọ pé àlè bá nìkan sí yáyín sí. nìkan sí wọn sí. pé ọkọ máa gbé wọn lọ sí hometown àdẹ sọ pé àgbà wọn ìgbé wọn lọ sí hometown. ìyẹn ló fàjà. bẹ́ẹ̀ sá. ṣùgbọ́n ìtàn sọ níbí tí gbogbo ayé sì gbọ́ ni wípé fámìlì ti fọwọ́ sí pé ìyá yín àtọ̀dún tí ìyàwó àti ń jẹ́ ìyà kò sí fámìlì kankan tá a rí kan ṣèṣì tí ìyàwó àkọ́nà fámìlì ṣe máa sọ pé ká gbé wọn lọ síbì kan as a matter of fact last family meeting tá a ṣe pẹ̀lú àwọn àbúrò wọn jẹ́ lóko kan náà wà pẹ́lẹ́pẹ́ fún ọkùnrin àtẹ̀lé wa lọ́nà ṣe lọ́la sáà a lè gbé ìyàwó lọ sílé tán ti fẹ́ rí wa sójú. ọ̀rọ̀ yìí ó ti pín sí méjì ó nítorí pé bàbá yín fẹ́ kàn sìn ìyá yín sí ẹ̀gbẹ́ sọ́kèwé bẹ́ẹ̀ sá lẹ́yìn fi bínú. wọ́n ní pé dàka sí wọn sí ẹ̀yìn wíńdò wọn lẹ́gbẹ̀ẹ́ sọ́kèwé ọ̀ká máa gbé wọn lọ sí ìlú wọn ìyẹn ló ń ta. ṣùgbọ́n mo gbọ́ pé èyí lẹ fẹ́ sìn ìyá yín. ẹ ká ṣe bẹ́ẹ̀ rà. kí ló wá dé tẹ̀sí mọ́mọ́ lé ní. sá. a ṣe ní one or two arrangement ẹ̀ ká ṣe sí. ó lẹ fẹ́ sìn wọ́n sí báyìí. a níbi tá a fẹ́ sìn yàrá sí. ẹ sì níbi tá a fẹ́ sìn ìyá yín sí. ṣé bí ìwọ àti bàbá rẹ ó ṣe máa lò lọ rèé àtẹ̀gbọ́n rẹ. sá responsibility kan ṣe lé mi lórí nígbà tí ìyá mi wà láyé kọ́nà ṣe pàṣẹ nísìnyí I don't think there's anything I don't know mi ì sọ fún wọn mi ì sọ for a fact àbí mi ì sọ for sure pé àmì àti wọn ló gún wọn but to my own knowledge I don't think. wọ́n bá gbìyànjú báyìí pé wọ́n fẹ́ fà yín ọmọ mọ́ra pé yín ọmọ bàbá mi tí mo mọ I cannot do that you know not. bọ̀ tí wọ́n bá ṣe tán tán bá ní wọ́n fẹ́ fà yín mọ́ra. wọn ò lè ṣe sá. ok tí bàbá yín bá wá ṣe tán tí wọ́n bá láwọn fẹ́ fà yín mọ́ra ṣé ẹ máa yọnu sí bàbá wọn ò lè ṣe sá. mo ń bọ̀ tí bàbá yín bá ṣe tán tí wọ́n bá láwọn fẹ́ fà yín ọmọ mọ́ra pé ẹ̀yin ọmọ mi ẹ gbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ are you ready for that? lẹ́yìn tí àwa ti kú. mọ̀ ìgbà tí ò sí yẹn ẹ̀yin gan lẹ̀ nígbà rí. a sọ pé a lè gbà bọ that trauma is still there the pain is still there. ó mọ̀ pé bó ṣe faṣọ ya bàbá rẹ̀ ya yẹn ò dáa mi ì faṣọ bàbá mi. wọ́n mọ̀ mú wá ìwọ kan Bísọ́lá ni. èmi ní Bísọ́lá bá mi faṣọ wọn yà sá. ta ló wá fàyà. mo ń bọ̀ ẹ jẹ́ àtẹ̀ iwájú náà ẹ káalẹ́ màmá. ẹ káalẹ́ sàn. ẹnìkan pè wá lọ́sẹ̀ tó kọjá láti Jìbò wọ́n lẹ́yìn lẹ́ni náà. bẹ́ẹ̀ni sà. tẹ́ ń fẹ̀sùn kan bàbá fámi ẹ̀ wò. bẹ́ẹ̀ni sà. ẹ sì ń sọ gbangba lórí afẹ́fẹ́ lọ́jọ́ náà ẹ láwọn ló pàyàwó wọn. bẹ́ẹ̀ni sà. ẹ̀sùn ńlá nìyẹn mà tẹ́ fi láwọn ló pàyàwó wọn ẹ̀rí dà kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ kí ló kọ yín ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sà Bọ́sẹ̀dé Ayọ̀délé lórúkọ mi. ẹ̀sùn ẹnu mọ́ kìíní. Bọ́sẹ̀dé Ayọ̀délé lórúkọ mi. báwo lẹ ti jẹ́ sí ìdílé fámi ẹ̀ wò. ìyá tó bí olóògbé ẹ̀gbọ́n ìyá mi ni ìyá bàbá ẹ̀gbọ́n ìyá mi ni ní Jìbò àbúrò mi ló jókòó yẹn. ṣó ló gbé sọmadó Èkìtì ni. ọmọdún ni ìyá bàbá. òkè ìyá bàbá ẹ wọn gbọ́ yín màmá. ṣé ó ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ tí mo fi sọ̀rọ̀ lóòótọ́ mi bá wọn ọkọ rẹ̀ délé. ṣé mo mọ̀ ó lè má mọ̀ mi bẹ́ẹ̀ mọ̀ mi mo mọ̀ yín dáadáa mo mọ̀ ó lè má mọ̀ mi lóòótọ́ gbà tó ń pẹ̀lú olóògbé jọ wà dáadáa close mọ́ wọn mi lọ bẹ̀ àbúrò mi ló close mọ́ wọn dáadáa òun lè sọ reality tó wà bẹ̀ so bet wọ́n tó tàǹgbà ká máa ṣe ní ti family house nílé wa ń Jìbò olóògbé bá ti wá wá bẹ̀ nígbà tọ́rọ̀ ọmọ yẹn ṣẹlẹ̀ tọ́mọ yẹn ṣe tó kú kí ló ṣẹlẹ̀ a ní ọkọ̀ máa ń nà òun jù. ọmọ wọn kan ti kú. bẹ́ẹ̀ ni
kókó. sọmọ yẹn dàgbà kó tó ó dàgbà àbúrò mi kú. a ní ọ̀pọ̀ máa ń nà ojú wá ní nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ bí láṣẹ tó fi kúrò nígbà nígbà tí ọjọ́ kan pé wọ́n jà àwọn ọmọ ilé tẹ́sí nígbà kan jà ni òun pẹ̀lú ọmọ yẹn wá dáhùn pé wọ́n wá sọ̀rọ̀ ẹni wá dáhùn yẹn first born ló wá sọ̀rọ̀ pé bóyá wá dáhùn pé dájú wọn sọ́nà dà pé wọ́n ní bàbá wa gbé ní ìsínbẹ̀ bàbá wa gbé àfẹ̀ṣẹ́ síta ló wá sọ̀rọ̀ sínú àfẹ̀ṣẹ́ pé ọjọ́ kẹta ni ọmọ yẹn kú tí òun ló lé síta ni àbí ìwọ fúnra ẹ̀ ló bá kí wá ní òun ló lé òun síta kí láà ṣẹlẹ̀ tó òun kí lòun rò ó ní ìrònú pọ̀ ó ní òun ronú lóòótọ́ ẹni tó sanra gidi tó gbámgbám gidi ni wá ní ìrònú pẹ̀ ẹni tó ti jẹun náà tọ́lẹ̀ tí ò sí mọ́ tí ò sẹ́ni ti tó ti wà ní ara ẹ̀ tó ti ń ṣiṣẹ́ tó ń ti ṣe kìtì má máa ronú lè wà apatẹ́sàn tó tó bá ti wà apatẹ́sàn tó lẹ́nu ni má máa ronú so èmi ṣáà máa kọ́ran ìdáhùn bóò ni wá ní bóò lè ṣe jẹ́ wàhálà ilé lẹ́pọ̀ wá lọ rẹ́ǹtì dé síta wá ní wàhálà yẹn pọ̀ ojoojúmọ́ nínà ni àti tó jókòó sẹ́yìn mi ilé ìtẹ́tísà bó ṣe nà lọ́jọ́ kan táǹtì tó pe àǹtí tó jókòó yìí tó lọ bẹ̀ mí lọ́bẹ̀ lọ́jọ́ wọn pè mí lọ́jọ́ mi lọ mo ràn travel àti ìlọbẹ̀ táǹtì pé bọ̀dá kan Gbénga ọmọ ìyá olóyè kan àti ìyá sọ̀rọ̀ sí bó ṣe lọbẹ̀ bó ṣe ń nà so oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn àṣà ni máa ronú lẹ́yìn nígbà tó ti wà ń ta báyìí àmà sùn sílé ọ̀rẹ́ káàkiri ó lè yẹ ìgbà tó sùn sílé àti tó jókòó yìí tó máa sùn sílé ó tó ti gbó lọ gbalẹ̀ lẹ́nu kí má ṣàfàrọ̀ lọ títí nígbà tí àwọn ọmọ tó wà ní Benin yẹn dé àwọn tó wà ní Benin tó kú síbẹ̀ yẹn ọmọ àbúrò mọ́ mi náà ni wọ́n fámìlì kan náà ní gbogbo wa o bẹ̀tì Benin àwọn yẹn ṣèèsì wọ́n ń bọ̀ pé wọ́n fẹ́ mú nǹkan lọ rẹ́sì lọ́kọ́ lọ sí mi abẹ́ta máa lọ nígbà tá a gbé àwọn mẹ́mọ̀ kọ̀ lọ sí mi tó bá ṣe tó bá tàn jí tó ń jẹ bóyá wàá tó lè kọ́fà ìrònú yẹn á tún kúrò lára ẹ̀ díẹ̀ ọjọ́ tí àwọn ọmọ yẹn ti Benin dé wọ́n wá bá wa ń lé ní Jìgbò wọn ò bá mi lọ́jọ́ èmi lọ mítì wá pẹ̀lú àwọn ọmọ tó wá láti Benin yẹn wá sílé pé òun fẹ́ máa lọ Benin òpé kọ́ sọ fún mi wọ́n ará àbúrò mi kan lẹ̀ wọ́n ọjọ́ kejì máa pa àwọn ọmọ yẹn pé ṣé ẹ ti lọ ní ẹ̀ẹ́dẹ̀ rí mi kẹ́ tó máa lọ àmọ́ ẹ̀ wá ní wọ́n á dọ̀dọ̀ mi bẹ̀ gbóso gbùdùgbà tán lọ wọn ò rí mi wọn ò wá kan tó lọ ìṣe bóyá ó ṣe fàájì lọ sí Benin ọ̀dọ̀ fámìlì wa gangan ibi tó kú sí ọ̀dẹ̀ tó kú sí tọ́ba fẹ́ pé wọ́n wá pé wọ́n sì ẹ̀ gbọ́. wọn ló ṣe fàájì lọ Benin o wọn náà ló ṣe fàájì lọ sọ́run. ó ṣe fàájì lọ sọ́run kò ṣe fàájì kankan lọ sọ́run Ọlọ́run dárí jì wá kò sì kì í ṣe bá ó ṣe fàájì lọ sọ́run bó ṣe rí nìyẹn so ibi sẹ́mi mọ̀ nìyẹn òun mo ṣe dáhùn pé ìrònú ọkọ ẹ̀ kì í ṣe bóyá ọkọ ó yìnbọn àbí bóyá ọyọ àdá òun mo ṣe dandan pé màá wá pé àwọn ọmọ wa lásùn pé màá kó wọn wá pé ọkọ ẹ̀ ló pa ìrònú ọkọ yẹn ìrònú yẹn òun ló ṣe léṣe kì í ṣe bóyá pé ó ṣe fàájì lọ yọ níbi ẹ̀. ìyá ìgbà tí ẹ mọ̀ pé lẹ́yìn ń gbóná tábúrò yìí sọ fún yín ìgbésẹ̀ wo lẹ gbé gẹ́gẹ́ bí ẹbí. òun náà mo sọ yìí mi reality yẹn mi ìbá wọn mọ ní gbogbo ilé tí mo sọ yìí yíyá mo ṣe mọ àbúrò mi tó jókòó àkàmà àti ìlú mọ ìgbésẹ̀ wo lẹ́yìn wá gbé bí ẹbí pé gẹ́gẹ́ bí ẹbí ìyá ń jẹ àbúrò wa nílé ọkọ o ǹjẹ́ ẹ gbìyànjú láti fojú kan ọkọ láti bá wọn sọ̀rọ̀. mi pe ọkọ ṣùgbọ́n ọ̀nà sọ̀rọ̀ tí wọ́n wọn dá mi mọ̀ èmi dá wọn mọ̀ àbúrò mi ló ń ṣe gbogbo ọ̀rọ̀ yẹn òun ló mọ wẹ́rẹ́ àbá tó ń lọ bẹ̀. ẹ ṣé kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Bọ́sẹ̀dé Ayọ̀délé lorúkọ mi. ẹ jẹ́ bá màmá sọ̀rọ̀ kí n tó fi àyè gba ìbọ̀dá yẹn màmá yẹn má bọ̀ màmá yẹn kálẹ́ mà. ẹ kálẹ́ olóòtú. ẹ náà wà létí ọkọ yìí mà. orúkọ mi ni Honorable Falilat láti òkè yìí. Honorable ṣé ẹ mọ bàbá yìí. mo mọ wọn amọra dáadáa. báwo wọn ṣe jẹ sí ní bàbá fámìlì wo. bẹ́ẹ̀ni ṣe rí ìyàwó wọn tó kú. ẹ sún ẹnu mọ́ bẹ́ẹ̀. ìyàwó wọn tó kú. bẹ́ẹ̀ni. èmi pẹ̀lú ẹ̀ close gan the same word lájọ wà bọ́n ṣe di camp kúrò ní PDP ló wá sí APC àwa jọ ń ṣe wọ́síìsì ní òkè yìí bò tó close mọ́ mi gan àjọ. olóṣèlú ni wọn olóṣèlú lẹ́yìn náà. bẹ́ẹ̀ni so close mọ́ mi gan bó ní activities tá à ń lọ lóṣèlú èmi pẹ̀lú ẹ̀ lásàbàjọ máa ń rìn mo máa ń wá sílé wọn dáadáa wọ́n mọ̀ mí. ìgbà tẹ́ ẹ wá gbọ́ pé àdúrò nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílé wọn gẹ́gẹ́ bí Honorable tẹ́yìn náà tó gómìnà jẹ bẹ́ẹ̀ ti wà yìí kí ló dé tẹ́ ò gbé ìgbésẹ̀ ìyànjú. ẹ ṣe olóòtú ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní lọ ilé wọn ìfẹ́ wà láàrin wọn bọ̀ ìgbà tí àwọ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin wọn torí èmi náà ilé mo lọ́kọ mo bímọ tí àwọ̀ yẹn máa ṣẹlẹ̀ ìgbà àkọ́kọ́ tá kọ́kọ́ pè mí pé báyìí báyìí ló ṣẹlẹ̀ bàbá ìfẹ́ ló jókòó yẹn aláìkè ara wa ìgbà tán wà níbi iṣẹ́ tán ń ṣiṣẹ́ lọ́nà state èmi pẹ̀lú ẹ̀ lájọ máa ń lọ sí workshop tí mo lọ ọbẹ̀ tí mo wọlé jẹ́mọ̀ tó tí nǹkan bá ṣẹlẹ̀ ìbínú tókùnrin bí yẹn wọn ò ní fẹ́ wojú anybody nígbà tí àkọ́kọ́ máa ṣẹlẹ̀ mo rọ̀ wọ́n mo bẹ̀ wọ́n but wọ́n ṣàn yarí wọ́n ní tẹ́rù síta kó máa lọ kó máa ṣe mo ní dádì ìfẹ́ ìyàwó yín lélẹ̀ mo ṣàṣewọ̀n tí mo lè ṣe but nígbà yẹn ọ̀rọ̀ yẹn kò settle after gbogbo nǹkan tún settle eléyìí tó wá tún ṣẹlẹ̀ lójú mi tó pè mí pé kí n wá torí ẹbí méjì ló ti wá sọ́dọ̀ mi ìgbúdọ̀ parọ́ ìyẹn Bísí yẹn ìyàwó wọn bẹ́ẹ̀ ni tí ìjà bá ti ṣẹlẹ̀ tó bá ti alóhùn ti dé ó tún ti léhùn kúrò lé pé òun ò gbúdọ̀ wá sílé òun o a wá dúró sọ́dọ̀ mi mo rí ìgbà tó ń lo 2 weeks lọ́dọ̀ mi ìgbà míì 1 week a máa sùn a máa jẹun àní má ronú gbogbo nǹkan máa ṣe Ọlọ́run á bá wa yí wọn lọ́kàn padà bọ̀ eléyìí tó wá ṣẹlẹ̀ tí mo tún witness ṣe ẹ̀kejì lọ́jọ́ yẹn bí mo ṣe débẹ̀ tíjà yẹn ṣẹlẹ̀ kì í ṣe pé bóyá tíjà yẹn ṣẹlẹ̀ àwọn ọkùnrin ẹmọ̀ para wọn máa tíjà bá ti ṣẹlẹ̀ wọn ń fẹ́ control ara wọn bẹ́ẹ̀ yẹn agbára mi ò gbé
mo ní láti pe ẹ̀gbọ́n wọn Gbénga Akínwùmí mo ní máa bọ̀ o ṣé o ní wá dá sí ọ̀rọ̀ àbúrò ẹ̀ àtọkọ ẹ̀ yìí lọ́jọ́ yẹn ó bá mi ń bẹ̀ àṣà sọ bá ṣe lè sọ kálukú wá kúrò ń bẹ̀ but lẹ́yìn yẹn mo rò pé tó bá ti ní mò ń bọ̀ mi ìwà mọ bóyá torí pé mo máa ń lọ sílé wọn inú wa ń bí dádì ìfẹ́ ó wá sọ fún mi ó ní kí n má wá ó ní dádì ìfẹ́ tí lóun ò fẹ́ rí mi ní ilé ọ̀dọ̀ wọn mọ́ o. ta ló sọ bẹ́ẹ̀. ìyẹn ìyàwó tó kú yìí pé òun ò fẹ́ rí mi o pé torí èmi ni mo máa ń mú òun sọ́dọ̀ èmi ni mo máa ń wá èmi mò ń ṣe gbogbo àmọ́ ní kí nǹkan lè dáa kó lè sẹ́tù ni mo ní mo nílé mi ìdẹ̀lẹ̀ fẹ́ kí ilé onílé ó dàrú mo ní so mo ní tó bá dẹ̀ ní kí n má wá sọ́dọ̀ ẹ̀ mọ́ mo ní àmà ríra ń gbòòrò o máa wá sí wọ́ọ̀dù àádẹ́jọ́ máa sọ̀rọ̀ but tó bá ti wá mo máa advice ẹ̀ má ronú kò sí bí ìrìn àjò ẹ̀dá ṣe lè rí nílé ayé téèyàn bá ti fi sùúrù sí tó fi ọkàn ara ẹ̀ balẹ̀ kò sí nǹkan tó ń le tí òun dẹ̀rọ̀. ẹ̀ṣẹ̀ wo ni kílẹ̀ gbọ́ pé ó máa ń fàjà láàrin wọn. níwájú Ọlọ́run àti èèyàn gẹ́gẹ́ bí Bísọ́lá ṣe sọ wọ́n máa ń sọ̀rọ̀ pé nípa ọ̀rọ̀ oúnjẹ pé dádì ìfẹ́ ò ní mówó lẹ̀ pé òun lòun máa ń mọ bí àwọn ọmọ ṣe máa ń jẹun nǹkan tó máa ń sọ fún mi nìyẹn. tí òun ló ń fàjà gbogbo gbà. eléyìí tí ẹ mọ̀ pé mò ń sọ mo léléyìí tèmi mọ̀ nìyẹn but pé eléyìí tí mo witness òní mo ti ṣàlàyé yẹn èmi dẹ̀ máa ń bá sọ̀rọ̀ nígboro tá a bá ti ríra. ṣé ẹ gbọ́ pé wọ́n ní wọ́n kó ẹlẹ́gbẹ́ òkùnkùn mọ́ra àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. mi ò gbọ́ yẹn o torí ìgbà tó wà ní ṣọ́ọ̀bù. ṣé ẹ mọ̀ pé olóṣèlú wọ́n máa ń fẹ́ lo gbogbo. mi ò kàn gbọ́ yẹn ṣé nígbà tó wà ní ṣọ́ọ̀bù tó ti ń ta nǹkan nílé wọn yẹn ní ṣọ́ọ̀bù yẹn torí òun fúnra ara ẹ̀ ó ti kú sọ́run báyìí fúnra ara ẹ̀ ló sọ fún mi ìgbà kan wà tó ṣàlàyé fún mi pé ó dàbí pé nǹkan tóun ò ṣe fẹ́ fi lé yẹn lẹ̀ àǹtí màá ní kí ni reason màá ní bóyá o ti lè lọ sọ́dọ̀ ẹ̀gbẹ́ ẹ̀ máa dárúkọ Gbénga Akínwùmí máa dárúkọ àbúrò ẹ̀ Rasaki. ṣé bàbá yẹn jẹ́ Gbénga Akínwùmí. rárá ẹ̀gbọ́n kò wá síbí so eléyìí tí wàá fi máa pé kí ni á ní tóun bá fi lé yẹn lẹ̀ á ní kí ló máa jẹ́ géènì o kí ni reason ó wá sọ fún mi ó ti kú sọ́run báyìí nǹkan tó sọ ni mò ń sọ yìí ó nígbà tóun wà ní PDP olówó delegate tóun ní àǹtí ó lóun lòun fira lẹ̀ yẹn ó ní ṣùgbọ́n ó ní kíkọ́ tán wá kọ ó ní òun ò lè fẹ́ ọkọ kóun bímọ fọ́kọ kóun má lè sọ pé ọkọ o ó yá ẹ máa ṣiṣẹ́ yìí lọ o ẹ forúkọ yìí sí ẹ máa ṣe gbogbo ẹ lọ o ó lóun lòun ṣe fẹ́ fi í lẹ̀. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín gẹ́gẹ́ bí tó túmọ̀ sí pé ìyàwó ló nílẹ̀ báyìí. pé òun lòun pé owó delegate ẹ̀ mọ̀ pé mi ò sí PDP nígbà yẹn kan tó sọ fún mi ni ìgbà tí àjọ wa tó di camp wá sọ́dọ̀ wa lájọ ráyè sọ gbogbo nǹkan tí à ń sọ yìí nígbà tí àwọn àwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wọn tó wá ní ṣe náà jọ kọ́lé yẹn o ó sọ even ọjọ́ tí mo ní wọ́n jà tí Gbénga Akínwùmí wá ká ní pé Gbénga Akínwùmí wá síbí lẹ́ni nǹkan tí mò ń sọ ìrù náà sọ so ọjọ́ yẹn ó tún sọ ó ní ilé ó ń sọ gbà bó ṣe ń jà pé ilé yìí pé wọ́n jọ kọ ni pé wọ́n jọ kọ ni nǹkan tó sọ fún mi nìyẹn. màmá o bàbá àtàwọn ọmọ ni wọ́n ń jà báyìí lẹ́yìn ikú ìyàwó wọn lẹ́yìn ikú ìyá wọn gẹ́gẹ́ bí àgbàlagbà tó lóye kí lẹ̀yin rò pé ó lè mú títàn dé bá gbogbo rògbòdìyàn yìí. ẹ ṣe olóòtú torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Bísí ó dùn mí gan títorí pa close yẹn ṣe rí ìgbà tí mo gbọ́ pé Bísí kú torí kò ju bíi bóyá ló ṣe tó ìgbà tí woman leader kú woman leader wọ́ọ̀dù wa àjọ wà ń bẹ̀ ni condition tí mo rí mo ń sọkún fúnra mi pé kó tó di pé ó kú mo ní ìwọ ọmọ yìí má para ẹ ìrònú yìí ti pọ̀ ju o mo ní kó wo skin ẹ bó ṣe wá rí wo bó ṣe dà torí kò gbélé yẹn mọ́ gbà yẹn lóòótọ́ ilé ibi tó rent tó lọ gbé mi lè sọ pé mi lọ kí n bẹ̀ mo lọ kí n bẹ̀ tí mo rí ṣáìdì ẹ̀yìn Fabian náà ló rent ilé sí tó gbé ń gbà yẹn tí mo bá sọ̀rọ̀ ó wá dùn mí August 15 tí mo ṣòkú ìyá mi lọ́gọ́st tó kọjá she was there àjọ wà ó yẹ kó wá dúró tì mí bí ọjọ́ méjì bá ṣe close but condition tí mo rí bó ṣe wà kò wá jẹ́ kí n lè sọ fún pé kó wá bá mi máa ṣe wàhálà torí mo mọ̀ tẹ́lẹ̀ àwọ̀ èèyàn tó láwọ̀ tó dáa tó sanra tó wà òkè ni tó jẹ́ pé ká bá ń lọ báyìí bóyá à ń lọ rálì à ń lọ gbogbo nǹkan. tó túmọ̀ sí pé ìgbà tí wọ́n kó jáde nílé ọkọ ní gbogbo nǹkan yí bí rí àná. rárá kò ń ṣe ìgbà tó kó jáde kó tó kúrò ńbẹ̀ ló ti ń ní ìrònú yẹn àti gbogbo everything tó ti change fún tèmi dẹ̀ di ó létí tí mò ń ṣe ni pé mo máa ń bá sọ̀rọ̀ advice mo máa ń fún láàdvice pé ní sùúrù kò lè ṣèyá àwọn ọmọ ẹ̀ tó bá ń ronú pé bóyá ọkọ ṣe lé olúwa ẹ̀ ò lè last o àwọn advice tèmi máa ń fún ni. ọkọ ńgbà tí ò wá lè ṣèyá àwọn ọmọ rẹ̀ mọ́ báyìí kọ́lọ́hún ó foríjì o kí lẹ rò pé ó lè mú àlàáfíà jẹ. ṣe rí nǹkan tèmi rò ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn àti ìgbà tí mo gbọ́ pé àwọn ọmọ lọ lé pé dájì wọn pé wọ́n lọ station ibi tí mo wà mò ń wò pé níwọ̀n ìgbà tí ìrìn àjò ti rí báyìí ìyàwó ti lọ ìyá àwọn ọmọ ti lọ bọ̀ èmi ń wo ìwòye tèmi pé ṣe ló yẹ kí bàbá wọn lóòótọ́ wọ́n lè má jọ sí ní good rapport tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí ìrìn àjò dẹ̀ ti rí báyìí àwọn ló lọ́mọ mi rò pọ́n níyàwó mi wọn rẹ̀ bí àwọn ọmọ mi ṣe ló yẹ. ẹ má sọ nǹkan kan mọ́ máa béèrè nǹkan kan ó possible kí n padà pè yín. bàbá ẹ wá bàbá tí mo ń bọ̀ bàbá ó láti manage kí ló kọ yín sà. orúkọ mi ni Babátúndé Bákàrè.
báwo làwọn ọmọ wọ̀nyí ṣe jẹ́ sí yín báwọn bàbá yìí ṣe jẹ́ sí yín. àwọn ọmọ ẹ̀gbọ́n mi ni wọ́n, ọkọ ẹ̀gbọ́n mi ni wọ́n. o ọkọ ẹ̀gbọ́n yín nìyí. tí mo mọ̀ pẹ̀lú àwọn àlàyé. èyí méjèèjì sì jọjọkùnrin. irúkú wo ló pa àǹtí yín. èmi ò sí ní Benin ní àárọ̀ ọjọ́ tán kú ní ìkẹ̀wé aago 10 àárọ̀ wọ́n pè mí. bọ̀ bàbá ìfẹ́ mọ̀ mí dáadáa kí n tó kọ́ lọ ilé ọ̀dọ̀ mi ní 2010 èyí fi bẹ́ẹ̀ mò ń gbé ilé ọ̀dọ̀ mi lọ́dọ̀ wọn gbogbo àwọn méjì tọ́lọ̀ jogún fún mi ìyàwó wọn ló tọ́ wọn dàgbà orí 3 months 6 àwọn ìyàwó mi àdọ̀ wọn ló máa já ọmọ sí even first month of wọn gan èmi ló fẹ́ lò ju àwọn méjì lọ we are very very close aládùúgbò wọn ni wọ́n lé tí bàbá ìfẹ́ sọ pé wọ́n kọ́ ẹlẹ́gbẹ́ òkú wá sádùúgbò má kàn rọ olóòtú àti gbogbo ilé kàn lọ síbẹ̀ kàn lọ ṣèwádìí nípa mọ́ṣítìn àdó àmọ́ṣítìn tó ṣe more than 3 times ni mo wá gbé àìtí mi ní ọ̀dọ̀ bàbá ìfẹ́ tí mo gbé lọ síta àwọn ló wà ní àti fitness tó máa ń nà wọn ládùúgbò dáadáa they can go to that street and confirm it. ẹgbẹ́ wọn lọ hospital. àwọn ilé tó wà lọ hospital àbò. FMC tó wà nínú housing yìí kí lẹ fi gbé wọn lọ bẹ̀ ṣé wọ́n fẹ́ bímọ ni. àwọn ìgbìmọ̀ ọ̀rọ̀ tá nà wọ́n tá reckless sínú ilé ẹ̀lú Razak aládùúgbò máa pè mí aládùúgbò rẹ̀ mọ̀ mí dáadáa gẹ́gẹ́ bí àbúrò wọn tí kò rí lọ́dọ̀ mi ò jọ sọ́dọ̀ wọn. ní wàá ní ìgbésẹ̀ tẹ gbé gẹ́gẹ́ bí ọkùnrin. lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta mo ní kọ́sì kan sí Ìbàdàn mo lè ní pẹ̀lú lálọ́dọ̀ ládùúgbò wà ládùúgbò bẹ́ẹ̀ wọ́n lè lọ béèrè bàbá ìfẹ́ kí ni ìyàwó yẹn ṣe tí obìnrin bá ṣe nǹkan kan mo lè má foríjì tó bìnrin bá ṣàgbèrè tí ìyàwó yẹn ṣàgbèrè oníkò ṣàgbèrè ó ló ń ṣàfojúdi àfojúdi wo ni ìyàwó yẹn ń ṣe. àwọn láfojúdi burú jàgbèrè lọ. ó láfojúdi wo ló ń ṣe ó ní wọn á pè é kò ní dáhùn lóhùn àyìn tí wàá lọ ṣe kan máa pè é ó ní má da ọkùnrin lóhùn ó ní bọ́mọdún ẹ̀wà bó bá ra nǹkan kan tó bá ra nǹkan ẹyọ kan ipi ọ̀tà bí kò kàbí prince ó lóun ti fẹ́ nìyẹn mo ní bọ̀ tó sọ pé ẹ̀ ṣàgbèrè ó ní ìdí tó fi ń lọ òní ó ní kí bá òun bè lọ́wọ́ ẹ̀ èmi àti bàbá ìfẹ́ wá jáde àwọn ilé á kò nílé ọ̀dọ̀ wọn á sì sánà oyin kí ni àwọn ń ṣe ó ní kí báyìí gbọ́n sọ̀rọ̀ ẹ̀gbẹ́ mi sọ̀rọ̀ kó calm down fún un mo lókè mo dẹ̀ pé wọ́n ó rí kúnlẹ̀ ní àti ti bá wọn sọ̀rọ̀ àti parí ẹ̀ Michael wà nígbà náà yà kọ́ọ̀lù wọn kan testify sí mi ò jẹ́ nìkan máa lọ bẹ̀rẹ̀ because bàbá ìfẹ́ lè sọ̀rọ̀ ká má béèrè ẹjọ́ lọ́wọ́ ènìyàn mọ́ kọ́ nìkan lọ padà lọ last time lẹ́ẹ̀mejì mo bá family meeting there are 15 numbers I always stood against them pé kí lẹ ìdíwò lẹ fẹ́ kàn sí wọn sínú ilé ó ní ibi tí a máa fi sí wọn sí pé wọ́n fún oníbì kan ní Mercy pé ọ̀nà sọ ok ó ní tábà lè bá máa clear ẹ̀mú yà ẹ̀yin àtẹ̀gbọ́n mi ló kọ́lé yìí ó ní kẹtẹ́gbọ́n mi ṣe bá kan kan ó bẹ̀rẹ̀ sí láti ìfẹ́. lẹ́yìn ìgbà tẹ́gbọ́n yín kú yìí. yes sir. ẹ ti bá wọn ṣe meeting. lẹ́ẹ̀mejì àwọn ilé ọ̀gá ìwà mẹ́ as witness lẹ́ẹ̀kan. kí ni wọ́n wá sọ báyìí. wọ́n ní pé ká máa gbé wọn lọ ibì kan pé tábà ti rẹ́dì pé wọ́n bá wa clear ibẹ̀ lẹ́yìn kùlé kan sí wọ́n sí bí a witness. ó bẹ̀rẹ̀ mo ní iṣẹ́ ilé yín ni wọ́n ní ilé bàbá wọn ni pé wọ́n fún wọn níbi kankan kọ lẹ́yìn kùlé mo ní iṣẹ́ wo lẹ ti ṣe ń bẹ̀ wọ́n ní àṣìṣe ní ti pé bọ̀ tábà ti rẹ́dì pé wọ́n bá clear ibẹ̀ mo ní àti mi ò kì í ṣe díẹ̀ o tó bá le jù they can bring up to my house because mo ní wọn tẹ́ bá sọ wọn rí wọn ẹni máa sọ pé lè fẹ́ sọ pé lè sọ wọn rí wọn lè fi sọ pé kò léèyàn mo ní ṣùgbọ́n ó léèyàn ṣùgbọ́n bó ṣe pèsè ìdára ẹ̀ ló kọ̀ sí issue. ẹ ṣe kí ló kọ ilé ẹ̀kọ́ sí. orúkọ mi ni Babátúndé Bákàrẹ̀. alàgbà ẹ wá ẹ ká lẹ́sà. ẹ kálẹ́ olóòtú. ẹ bá wa súnmọ́ ọ̀pá òun yẹn. ẹ kálẹ́ olóòtú. kí ló kọ yín sà. orúkọ mi ni Adéníran Fámèwò àbúrò bàbá ìfẹ́. ìgbà tí irú yín wà láyé tí ẹ sì jẹ́ ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí mo ti ń wò yín kí ló wá dé tí irú nǹkan báwọn yìí ṣẹlẹ̀ tí ò níyànjú látọwọ́ ọrù yín. ṣe ló ṣe mí láàánú pé kò ń ṣe orú ọjọ́ bẹ́ẹ̀ ni ló yẹ kó orú àwùjọ ẹ̀ kó wáyé. ìyá ìfẹ́ ti dolóògbé báyìí kò sí bíbáyìí nǹkan tá à ń sọ bíbáyìí lálẹ́ gbogbo ọmọ Nàìjíríà ló ń gbọ́ òye fún kò ń ṣe gbogbo ọmọ Nàìjíríà wọ́n gbọ́ káàkiri àgbáyé. tí a bá parọ́ a máa kú kò sẹ́ni tó máa remain ibi tó lọ yẹn gbogbo wa là ń lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ṣe rí kó tó di pé ó dà báyìí níyà ìfẹ́ ti block everybody lóòótọ́ lèèyàn máa ń fọ́kọ bọ̀ èèyàn á fẹ́ family ọkọ wà fẹ́ family ẹ̀ wà fẹ́ everybody tí ò bá jẹ́ pé àsìkò ààyè wà bóun náà ṣe máa ń sọ pé ààyè òfà kíní kan fààyè gbà wá ṣé láti bí ọdún bíi 10 sí 12 ṣé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ń bẹ̀ yẹn tí bọ̀dá bá kọ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ta pè yá ìfẹ́ ṣe báyìí ó tó ṣèjì kan block gbogbo wa. ó ti yẹ yín tó wà bóyá ń gbé lẹ́yìn brọ́dà yín. èmi ò lè gbé lẹ́yìn wọn ọ̀rọ̀ tí Mr. Razak ń sọ yẹn mo wà ń bẹ̀ ní September 30 tàṣírétì ilé bàbá ìfẹ́ mo mọ nǹkan tí mo sọ ìfẹ́ lélẹ̀ àwọn àbúrò ẹ̀ mi lè sọ pé wọn kì í ṣàbúrò mi lè sọ pé wọn kì í ṣẹ̀jẹ̀ wa ṣùgbọ́n àṣírí kan wà tífẹ́ lè ní lọ́wọ́ táwọn àbúrò ẹ̀ lè ní lọ́wọ́ táwa ò mọ̀ bóyá kíyà wọn tó dolóògbé bóyá ó ti sọ fún wọn pé kò ń ṣe Jídé ni bàbá wọn tòró ti dolójú mẹ́rin báyìí. kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé èmi ò expect pé ó yẹ kó dé level yìí ṣó ti yẹ yín sá ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé òun ṣe àkọ́kọ́ tó ti lu Jídé lélẹ̀. àlọ́ ń lu Jídé. ìfẹ́ ti lu Jídé náà àwọn kéèsì ẹ ti wà láwọn ibì kan. ọmọ wọn. bẹ́ẹ̀ ni
olú bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni mo ń bọ̀ sà. bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ máa lu. ìgbà tí ọmọ lu bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ wo lẹ gbé sà. mo pè é mo ní ìfẹ́ mo ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ní bàbá ẹni ní bàbá ẹni o mo ní kò yẹ kó máa wúrú ìwà báyìí báyìí pé àkí ló ṣẹlẹ̀ bọ́ gbogbo ìgbà yẹn ó ti gbàgbára àgbàsódì. irú agbára wo. àìfẹ́ gbàgbára sà. irú agbára wo ló gbà. ìfẹ́ ríra ẹ̀ gẹ́gẹ́ bí godfather. sáà mi nítorí jẹ òun ṣe irú àyájọ́ èdè ló yẹ kí fẹsẹ̀sẹ̀ ríra ẹ̀ bí number 1 nínú ilé Jídé family wò 30 something years orú iṣu wo ló yẹ kó ṣẹlẹ̀ láàrin ìwà àtìyá ẹ̀ tó lè pe bàbá àtìyá pé ó yá dádì mi báyìí ẹ stop ẹ. ó lóun ti ṣe bẹ́ẹ̀. lẹ́nu ọ̀rọ̀ tó sọ tí ò gbé gbèsè lé lórí. tó ti wá bá yín rí pé ẹ bá òun yanjú ìjà náà ti bàbá òun. tí bá ti gbọ́ tí mo bá ti pé kò kí n gbé kọ́ mi bó ṣe wà yẹn kò ń kí mi mọ́. àmọ́ ẹ gbọ́ pé. sà ìdí tí mo fi sọ nǹkan tí mo sọ ẹni pé tó bá jẹ́ pé information kan wà lọ́wọ́ ẹ̀ tó ti yé yín sà tó ti yé yín tí ìyá ẹ fi sọ fún pé ẹni kọ́ ló bí wọn o tó fi ń wúrú ìwà tó wù yẹn bàbá kò sí kóòtù ibi tó ti máa dájọ́ láyé tá ní kí bàbá dọ̀dọ̀ balẹ̀ fọ́mọ kó jẹ́ pé bàbá yín lè máa yaṣọ mọ́ lọ́rùn tí mo bá parọ́ mọ́ òun lélẹ̀ náà. ṣé wàá ń bẹ̀ ń wà tó yaṣọ mọ́ bàbá. mi ò sí ń bẹ̀ bọ̀ at least àwọn aládùúgbò jẹ́rìí sí náà ibi tá a wà ẹ́ sà tá a bá parọ́ ń bẹ̀ tá a sòótọ́ ń bẹ̀ tá a bá dá tẹ́nìkan bá dájọ́ ẹ̀mí kò jẹ́ court tán bá dájọ́ tí wọ́n dá dáadáa àdániwáyé ó máa tú dá. Definitely. ṣé gbọ́ mi ọdún kò oṣù mẹ́rin ìyá yóò dẹ̀ ṣẹ̀ máa lọ bẹ́ẹ̀. ìyá wọn ti lọ bẹ́ẹ̀ rí. kò ṣe máa jáde kó máa kó wọlé kó máa kó jáde padà. kò sí kọ̀ọ̀kan balẹ̀. wọ́n ní lulu brọ́dà yín ni gẹ́gẹ́ bí ohun tí màmá ọ̀nàrẹ́bù yẹn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ wọn mo ti dìyẹn mú. bẹ́ẹ̀ni mi ò sí ń bẹ mi ò ní sọ pé bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ ní sọ pé bẹ́ẹ̀ kọ́ bọ̀ tó bá rí bó ṣe rí yẹn kò sí nǹkan tí ò látúnṣe sà so ti yé yín tífẹ̀ bá dúró nídùú pé èmi ni alákòóso bíbà ẹ̀ pé àwọn mo ṣe láwọn ẹ̀gbọ́n tó pe irú wa ẹ̀ tó pé àwọn tó jù wá lọ kì í ṣe mi mo dàgbà ìlú ilé wa kò ṣe mi mo tẹ̀lé wọn tó pe gbogbo àwọn tó yẹ kó pè tọ́dẹ̀ confam nǹkan tó gbé wá ó ní bọ́n ṣe máa ṣe náà bọ̀ torí pé bíbà ẹ̀ ló wà àmọ́ nǹkan tá à ń gbọ́ ládùúgbò ní lẹ́yìn fẹ́ bí àwọn bíbà yìí sì lè dá à ń gbọ́ náà. kí lẹ gbọ́. ṣé fẹ́ àwọn èèyàn bá máa fẹ́ lẹ́gbẹ́ òkùnkùn máa lẹ̀ mọ́ wa ni. ṣé wọ́n pè yín. báwo bá lù àwọn òdìjọ́. sọ bẹ́ẹ̀. ẹni sọ̀rọ̀ sa ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn sọ. sọ̀rọ̀ jẹ́ kí n sọ tèmi náà gbogbo tá a sọ gbogbo àgbọ̀gbà àbáyé ló sọ. sọ ti yé yín sà ìgbà tí ìyá ẹ lọ ọdún kan àti oṣù mẹ́rin tí ìyá ẹ ti lọ lélẹ̀ ṣé Jídé ẹ̀gbọ́n mi tí ò mọ wí àràbà ọ̀tún ẹ tí ò mọ bó ṣe rìn ẹ wá dé lọ́jọ́ kejì ẹ pè ní September 22 hello ìyá ìfẹ́ ti kú o lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ pa fóun ẹ̀gbọ́n mi dẹ̀ pè mí mo ní ẹ pé ìfẹ́ padà ẹ sọ pé kí ló pa ìyá ẹ ibo ló kú sí wọn ló kú síbì ní sa mo fẹ́ béèrè question lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ìfẹ́ 30 something years àbí wọ́n ti fẹ́ ìyá ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ibi tó kú sí níbì ní bá a ti ń sọ yìí kò tí ì sẹ́nibọ̀dì tó pè wọlé bẹ́ẹ̀ pẹ́ ló bàbá ìfẹ́ nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ mo put the question ẹ̀ sí gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà kò tí ì sẹ́nibọ̀dì tó pè wọlé ẹ wá expect pé kẹgbẹ́ kúbọ̀ láti bì ní táwa accommodate ẹ̀ ṣàkàlà ni wá tá à ń jókòó o. ṣé àwọn family ti wá bá yín pé. wọn wá bá wa kò sí ibùn àmọ́ bí tó kú sísìn gbogbo ilé ìtàn sọ pé wọ́n ní wọ́n pé ìpè bì ní ni àmọ́ kò sẹ́nibọ̀dì tó confirm ẹ̀. ṣé àti rí family tó ti wá bá yín. kò sí family kankan ibi tó kú sí sà ẹ máa gbọ́ tèmi sà o ibi tó kú sí níbì ní kò sí bó ṣe lè burúburú pé ẹ tẹ wá ru ọjọ́ kan láàrin 30 something years tí wọ́n ti fẹ́ obìnrin ṣé ojoojúmọ́ náà ní Jídé ló yọ àdá síbí sí ni. wọ́n tún ló yọ àṣẹ gan. káàtẹ̀ ló yọ àṣẹ sójoojúmọ́ náà máa yọ àṣẹ olóòtú gbogbo ọmọ Nàìjíríà sójoojúmọ́ náà máa yọ àṣẹ ẹ wá pè látọjọ́ yẹn kí ni tó ṣẹlẹ̀ sójú ẹ ló ṣe ṣẹlẹ̀ kí ni evidence tó ní wàá mú jáde evidence tó bá ní kó wàá mú jáde ibo ló kú sí ìdẹ́yìn ọ̀dọ̀ àbúrò àbẹ́gbẹ́ tó kú sí yẹn ìjẹun pé ok ló lágbájá o. ṣé ẹ mọ ìgbọ́n wọn tó èmi ò mọ anybody mi ò mọ bí tó kú sí o mi ò dẹ̀ mọ anybody wọ́n ní lagbọ́. gẹ́gẹ́ bí àgbàlagbà tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n. wọ́n ní lagbọ́ o kò sẹ́ni tó ní confirmation lọ́wọ́. kí lẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ báyìí. sáà nígbà táwa jókòó Yorùbá ní aníká jẹ́ ìkúrò ọ̀rọ̀ èkó tán ìfẹ́ wa gbọ́wọ́ ẹ̀ sáwo sáà tí èèyàn ti fẹ́ yàwó sáà ọdún tí èèyàn ti fẹ́ yàwó tí èèyàn ti ní àbúrò mo mú iye ọdún tí mo gbà lọ́wọ́ ìfẹ́ tó jókòó yìí náà àwa ní òkè o bọ́rọ̀ ṣe rí o kó wọlé pé àwọn dáadáa mi o ọ̀rọ̀ ti rí bó ṣe rí o kí ni ká ṣe. wọ́n ní bàbá yín fọlọ́pàá mú wọn ni. nígbà tó fọlọ́pàá mú àwọn nígbà tán fẹ́ ọjọ́ kejì yẹn nígbà tán lu tán bẹ̀rẹ̀ sí lu a lè máa wò wọ́n náà gbọ́dọ̀ mi kọ́ mi mo ní kọ́ lọ sí station kọ́ lọ arrest wọn ṣé màá ní kó pa ni ẹ̀gbọ́n tèmi ní ọmọ wọn nídìí ẹ̀ mọ́ ni tọ́ba nídìí ẹ̀ wọn ní sọ́ọ́ di pọ́ńtì báàgì náà.
báwo ni kílẹ̀ fìfì díẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ yẹn ń na bàbá wọn. ṣe aṣọ tó ń fàyà wa rí wọ́n dẹ̀ àwọn gan fúnra wọn dẹ̀ sọ ní station kéèsì yẹn sì wà ní station wọn tí withdraw ẹ̀ sà. pé wọ́n lu bàbá wọn bọ̀ kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn sà tí wọ́n fi lọ́ọ̀kì wọn tí wọ́n fi lọ́ọ̀kì wọn ni pé ilé ẹ̀ sì gbóná pé even pé àwòdà o tó bá lọ́ọ̀kì wọn tí wọ́n ló ń gbọ́ pé kán gbọ́dọ̀ balẹ̀ kán bẹ dáàdi wọn lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ṣe ní kán máa lọ lé lọ́jọ́ yẹn kan sùn bẹ̀ mọ́jú ni náà sọgbọn nínú ìtàn pé Jídé lu bàbá yìí ni. ọkú excuse me let me see mi ò ní alábìsí nípa tó sọ sí ibi ni ẹ wò bàbá ibi ni ẹ wò ẹ má wọrí ibi ni ẹ wò. ìgbà tó sọ tẹ̀sí mo sọ̀rọ̀. ẹ tẹ̀lé wájú sà tó bá ọ̀nàrẹ́bù wa pè yín tí ó kò tẹ̀ jẹ́ pójú ọjọ́ yẹn ti ń lòdò sọ gidi ni. ẹ ló sà kátà jókòó pẹ̀lú mi tìyẹn lọ́jọ́ yẹn àbúrò mọ̀ sí nǹkan wà bẹ́ẹ̀ kan sí ibà lálẹ́ a sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ti rí bó ṣe rí ẹ jẹ́ ká sẹ̀tù àmì kébìlì ẹ jẹ́ ká gbàgbé nǹkan tó ti lọ. ìfẹ́ níyà pé ibi ẹ̀ lòun fẹ́ sí ìyá òun sí ẹjọ́ gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ ẹni tó lé Jídé àti Bísí jọ kọ́lé evidence kan ní kán mu wá ojú ọ̀gbagadè láwa ẹ̀ ó ti yé yín sà kán bẹ́ evidence wá a sọ pé wọn jọ kọ ìyàwó àtọkọ ni wọn bọ evidence tán ní àwọn receipt tán ní then Bísí ló ralẹ̀ pẹ̀lú nǹkan tí ìyá sọ àbí. tí wọ́n ní Bísí sọ fún wọn. pé Bísí sọ fún wọn ẹni tó ralẹ̀ àgbà receipt o orúkọ wọn ló wà lórí receipt yẹn kọ́ present ẹ̀ kàn jẹ́ ká rí. wọ́n sì ní fara wọn gba ìgbàgbé yẹn wọ́n sì ní fara wọn lọ́dọ̀ ralẹ̀ bọ́ ní. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ ní ralẹ̀ ẹ̀ sì kọ́ máa forúkọ kan sórí ẹ̀. ẹnu bẹ̀yìn lẹ máa fẹ́. só ti yé yín sà ẹ ní ralẹ̀ kó má sí kankan lórí ẹ̀ pé àwòkò só ti yé yín evidence yẹn receipt ilẹ̀ tó rà tó fowó pátì rà yẹn ẹ jọ ẹni kan mú wá kárí tó bá jẹ́ pé kí bọ́ọ̀dà wa kó fakẹ́tì lórí ibẹ̀ yẹn tó bá ti gbogbo nǹkan tó bá ti wá. ìyẹn kọ́ là ń fà lọ́wọ́ báyìí sá. láfíìsì sá ẹ tó yanjú ọ̀rọ̀ tó wà ní. mo lè yanjú ẹ sá mo lè yanjú ẹ sá last week ìyá tó wà lẹ́yìn mi ó ní Jídé ń fẹ́ ìyá Ọlọ́ṣun bóyá wọn sọ̀rọ̀ débẹ̀ sí. mo ṣe ń padà bọ̀ lórí ẹ̀. pé ìyá Ọlọ́ṣun yẹn ló pa ìyàwó Jídé. so mo fẹ́ ká dórí ibẹ̀ yẹn. so a lè continue láti máa wo àwọn ìfẹ́ kán máa gbá bàbá wọn lórí kán máa gbọ́n nídìí ẹ̀ mọ́ bóyá ní information wọn pé kò ń ṣe dáàdi kò ń ṣe bàbá wọn ló bí wọn. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí sá. my name is Adeniran Fámiwo. kalẹ́ ọ̀rẹ́ kí lorúkọ rẹ. orúkọ mi ni Adétọ́lá Fámiwo sá. ipò wo ló wà nú àwọn ọmọ bàbá rẹ. ipò kẹta ni mo sá. ṣé wọ́n lẹ́gbọ́n obìnrin àbó obìnrin làbúrò rẹ. àbúrò mi náà ni obìnrin. ta ni bàbá yìí. wọ́n ní àwọn làwọn bí wa. ṣé ẹ̀yin gbọ́ lẹ́nu ìyá yín pé àwọn kan náà bí yín ni. ìgbọ́lẹ̀ ìyá yín fáwọn kan láwọn pé àwọn kan ló bí wa. kí ló fi wá dé tó fi sọ pé wọ́n láwọn làwọn bí yín. what really happen is that. Yorùbá sọ Yorùbá padà wá sílé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mo lọ pé àwọn kan sọ pé àwọn làwọn bí wa ni pé mi ò kà wọ́n láti bàbá. ẹ̀ṣẹ̀ ní tó ń sọ yẹn ọ̀rọ̀ burúkú. kì í ṣe ẹ̀ṣẹ̀ sá cause òbí tó wà tí ò mọ bí ọmọ ṣe ń jẹ bí ọmọ ṣe ń bọ ọmọ ṣe ń sọ bá mi ò kà sí bàbá. ẹjọ sá bàbá ẹjọ. mi ò kà sí bàbá olóòtú sá ṣé mo lè béèrè ọ̀rọ̀ kan sá tó bá mi béèrè lọ́wọ́ wọn sá. ẹ bá mi béèrè pé ilé ìwé wo ni mo ń lọ level wo ni mo wà ń bẹ̀ èlé lówó sùn mi lọ́wọ́ mi. lọ́wọ́ bàbá rẹ ẹ bóyá ò sọ fún wọn bàbá ẹ bọ ilé ìwé wo lọmọ yín wà ilé ìwé wo ló lọ. ṣe olóòtú n tó ṣẹlẹ̀. rárá ẹja àmú àpàdà sọ ilé ìwé wo ló ń lọ boystic ló ń lọ ṣe ta ló ṣe admission síbẹ̀. ohun tó ṣẹlẹ̀. rárá ta ló ṣe admission síbẹ̀. ọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ bi wọ́n ní àwọn ọmọ wọn ti sọ pé àwọn mọ̀ pé boystic ló ń lọ ṣùgbọ́n àwọn ọmọ tó ṣe admission. àwọn dáhùn sá dábàá bẹ́ẹ̀ lọ sá píńtà ló ń ṣe nígbà tí mo máa tẹ̀lé wọn síbi iṣẹ́ láti pèrè mi sá mo ti bá wọn síbi iṣẹ́ àwọn olówó àwọn ibi tó bá parọ́ nínú kọ́lọ̀ ń dá mi lẹ́bi sá. mo ṣe pé. bàbá tó wà níbi bí èmi àti wọn bá lọ síbi iṣẹ́ ní ọmọ tó bínú ara wọn o ok ẹ kì í sọ láti pín bẹ láti bí. rárá mo gbọ́ mọ́ mo torí àsìkò ni a ṣe kọ́ntínú lọ́sẹ̀ tó ń bọ̀ ṣẹ́jú bíi mẹ́rin kan péré la ní. àwọn olówó àwọn ibi yìí wọ́n máa tẹ̀lé wọn síbi iṣẹ́ bàbá wo ni fún mi ní oúnjẹ débi pé wọ́n á lọ ṣe ní gọ́ọ̀mẹ̀ntà òsì yìí tí bàbá ìlọ jẹun tó ń bọ̀ tó àná bẹ́ẹ̀dì 70 naira àti bẹ́ẹ̀dì 70 naira pé kí n lọ rọ mi ní tap kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹ̀kẹ́. ẹ bóyá wọn kó ìjọba yìí tètè sanwó fún yàn. tí mo máa délé tí màá máa mu gàrí bí ẹlẹ́wọ̀n ìyẹn ọ̀tọ̀ January yẹ sá bàbá bàbá mi bẹ̀ṣẹ̀ screening course. ní January ọdún yìí wọ́n bẹ̀ gbàṣẹ́. iṣẹ́ screening mi ní parọ́ yẹn wọ́n tún yà nǹkan tó ṣẹlẹ̀ ní pé painter náà ló kọ́ mi ṣe gbogbo àtúndà mi padà lọ sí tàbí lọ kọ́ṣẹ́ sí kan nípa bó ṣe ń ṣe ọ̀dà àwọn bó ṣe ń ṣe àwọn design kankan so wọ́n máa ń bẹ̀ṣẹ̀ screening nílẹ̀ tó náà mo lọ ṣe lóòótọ́ ìmọ̀ àti ènìyàn àtàjà ọ̀sán mi àwọn ṣiṣẹ́ lóòótọ́ mo ṣe after bàtà ṣiṣẹ́ yẹn tán wọ́n ní káwọn máa nídìí ẹ̀dùn yìí pé kí bá wọn ṣiṣẹ́ òun kò sí wàlẹ́ kí wọ́n bá wọn ṣiṣẹ́ wọ́n ní ìgbà máa bí owó kan lọ́wọ́ before that time pé mo ní 60,000 naira pé n fẹ́ lò níbi tí ní school wọ́n ní kò sí wàlẹ́ kí wọ́n máa fún mi ẹ bá mi béèrè lọ́wọ́ pé 60,000 àti owó iṣẹ́ tán kí n bá wọn ṣe kí wọ́n máa fún mi ní owó ẹ̀ pé ìbolówó àjẹ́ ní èmi bí àwọn fún mi àbọ̀ fún mi kí ni èjì
ẹ bá ń bẹ ìpèsè fún mi. dúró ná irú kú wo ló pamọ́ mi yìí Thank you, sir. ibi táwọn gbé wá bí nìyẹn. School ni mo wà so mo ṣàlàyé pé ẹ̀gbọ́n mi pè mí wọ́n ní pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn àti ń prepare for exam so àti prepare for exam lọ́jọ́ yẹn ní time yẹn so mo ti ń lọ sí school mo ti ń lọ ń kàwé oríṣiríṣi ẹ̀gbọ́n mi pè mí pé inú school gan máa ń báyìí pé àpò nǹkan báyìí pé bàtà gbọ́n lọ hospital lọ give up so ìgbà tó ṣẹlẹ̀ fún mi sir. kí ló wá dé tẹ́ fi lu bàbá yín lálùfàrà ṣòyà Sir, anybody tí ẹ sì fìdí ẹ̀ múlẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá pẹ̀lú bàbá yín anybody lọ́wọ́ sir. ẹ lù wọ́n ṣe rí ní ọjọ́ tí ṣe ṣì ní àbí. ní ọlọ́mọ bá dàda mi jẹ́ èmi ò fọwọ́ mi kàn wọ́n tí bá mo fọwọ́ kàn ẹni kan búra bí kọ́nà òbí lọ́wọ́ tó fọwọ́ kàn wọ́n. bàbá káì mọ sọ bẹ́ẹ̀ ọmọ ìsọbẹ sí bàbá rẹ̀. no káì òótọ́ ọ̀rọ̀ ni mo sọ káì mọ sọ bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ mọ sọ bẹ́ẹ̀ ọmọ mi ò fẹ́ wọ́n mi kàn ọmọ ìsọbẹ sí bàbá rẹ̀. kọ́ńtà bá ibùdó bá kan gbogbo àlùkò ránlẹ̀. oníkọ́mọ iṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ló lù wọ́n. anybody fọwọ́ kàn sá. kí ló wá dé táwọn bá lù wọ́n tó ṣe ní last time wọ́n sọ̀rọ̀ pé wọ́n jálẹ̀kùn last time wọ́n jálẹ̀kùn wọ́n sọ pé jálẹ̀kùn ọjọ́ yẹn mo gbà mí tí wọ́n fẹ́ wá sí kíni àwọn guest kan wà ní ọ̀dọ̀ wa èmi ń lo ẹgbẹ́ rúmọ̀ ọ̀dọ̀ wọn. ìwọ ló jálẹ̀kùn. yes sir mo jálẹ̀kùn. ìwọ ló jálẹ̀kùn. yes sir kí lóò ní mo fi jálẹ̀kùn ní ọjọ́ yẹn sir kí ní mo fi jálẹ̀kùn ní ọjọ́ yẹn bàbá òun mẹ́kún mo ti even mọ̀ sí mi gan mẹ́kún mo wà nulẹ̀ ní ọjọ́ yẹn mo dé ní nǹkan bíi almost bíi after nine sir gbà tí mo máa délé mo ṣílẹ̀kùn mo sì ti sùn lọ́jọ́ yẹn mo ṣílẹ̀kùn wọlé mo lọ sùn mi jẹ́ kó mẹ́kún mo wà nílé ọ̀sùn báyìí mi ò láìpẹ́ máa straight láti sùn lẹ́yìn. ìwọ ló ń ṣẹgbẹ́ òkùnkùn abẹ́gbọ́n rẹ̀. ọ̀gá sà I'm not a cultist, I'm an officer sir. Officer Yes, sir. ọlọ́pàá ni ọ́. Inshallah, sir. irú ọ́fíìsà wọ ẹ̀. One Nigeria, sir. I mean, apart from one side, sir. wọn ló jẹ́ kó lè léegun láti lu bàbá rẹ̀. I'm done. Wọ́n ṣàlùmọ̀ náà wọ́n ni. So ọ̀rọ̀ tí mo sọ lọ sà, ọ̀n dáadé mo wà nílé mo sùn sínú ilé. Bí mo ṣe sùn sínú ilé, mo ń gbọ́ ariwo láti ojú omi nígbà tí ariwo bá ń pariwo tó ń close mi náà díẹ̀ díẹ̀. ẹgbẹ́ bá ń dọ́bìnrin yẹn dúró síbẹ̀ yẹn. Kí ló lè máa ṣẹlẹ̀? From there, mo ṣáà jí. Lóòótọ́, àwọn gẹ́gẹ́ náà wọ́n lè jáde sí wọn cause they are students. Cause they are students wọ́n lè jáde sí wọn. Gbà tí wọ́n fi kí ló ń ṣẹlẹ̀? Mo sá dé ẹnu ọ̀nà. Pàpàpàpà mo ń gbọ́. Kí mo gbà lọ́wọ́ ẹ tó fẹ́ pa mí ni I was like kí ló ń ìyẹlẹ́nu mo sí mi kí mo gbà ló fẹ́ pa mí kí náà kí ni. tana sọ bẹ́ẹ̀ fún. Sí bàbá then the next thing mo sáré bẹ́ẹ̀ mo gbálẹ̀kùn bàbá ó ṣílẹ̀kùn àwọn ẹ̀ pé ẹ̀ ti tilẹ̀kùn lẹ́yìn tí ó bá yẹ pé ẹ ní kan burúkú ní ọkàn tẹ́fẹ́ ṣe wáṣẹ̀ tó máa pé ẹ̀yà àti àwọn oníwà lọ́tẹ̀ tilẹ̀kùn sí ti rú tí ẹ kẹ́ bọ́dì náà sì sínú lẹ́sà. o lè dá sí yẹn ọkọ àtìyàwó ok ìyẹn àṣà mo wá sí ní kan lẹ̀kùn bàbá ẹ ṣílẹ̀kùn bàbá ẹ ṣílẹ̀kùn gbà ni mo gbọ́ nígbà tó bá ń fi nǹkan náà yàn the next thing wọ́n á rí i pé wọ́n gbálẹ̀kùn almost like 5 minutes bàbá ò ṣílẹ̀kùn the next thing tí mo lè ṣe ni pé in fact sir first aid for example tí wọ́n bá ń jú if there is no way to help anybody out it is possible like to break the door and enter sir. wa galẹ̀kùn. yes sir break it sir. gbàtọ wa break ilẹ̀. gbàtí mo break ẹ sir mo bá bàbá lórí ìyá mi tó ń nà mọ́lẹ̀ sir mo bá ní orí ẹ tí wọ́n ń nà mọ́lẹ̀ bàbá gbàtí mo ṣe tí mo jálẹ̀kùn tí mo wọlé ìrẹsì mọ́ṣẹ́ mi ó dìde torí mi ò fọ́ mi kan ó mi fọ́ mi I was like bàbá tí mo bá yín ní orí ẹ tẹ̀ ń nà mọ́lẹ̀ ká ní pé àbúrò yóò obìnrin kan tó tẹ ní àbúrò ọmọkùnrin kan tó ń nà mọ́lẹ̀ délé kí ni bàbá rẹ fẹ́ fi. ìbínú bí ya yín bàbá ṣe ń jà yẹn lẹsẹ kórìíra bàbá yín. mi ò kórìíra ẹ̀fẹ̀ ní fún anything sir mi ò kórìíra ẹ̀fẹ̀ ní kéyìn kéyìn ọkọ tó wà bẹ́ẹ̀ ní pé òun fẹ́ lọ sí kóòtù ó sọ kóòtù kọ́ làwọn bí wa. kóòtù àbí. ó máa ra ìsẹ̀pá kọ́ làwọn bí wa sà. ó dà kí lórúkọ rẹ lẹ́ẹ̀kan sí i. bàbá ẹ sáré wà láàrin ìṣẹ́jú kan ọ̀sẹ̀ tó ń bọ̀ la máa tẹ̀síwájú o àsìkò ti pé o ṣé ń gbọ́ lọ.